Ẹ káàsán o gbogbo ẹ̀yin màmá wa nílé lóko, ẹ̀yin bàbá wa nílé lóko. A kí gbogbo yín pátá, ẹ ṣé gan ni. Ẹ kú àdúrótì wa, ojú ò ní tì yín. Síbẹ̀síbẹ̀ àdúrà náà làwọn máa gbà fún yín. Bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà fún wa, àwa náà ń gbàdúrà fún yín. Ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin màmá wa, lọ́wọ́ ẹ̀yin bàbá wa. Nàìjíríà lẹ́wà ní, òkè òkun lẹ́wà ní. A dúpẹ́ gidi gan pẹ̀lú àtìlẹ́yìn yín gidi, ojú ò ní tì yín. Ẹ ò kú ní ṣubú dànù lágbára Ọlọ́run. Yorùbá nation yìí lórúkọ Jésù, ohun ìtàn rere ló máa jẹ́ fún wa, kò ní jẹ́ ohun ìtàn burúkú pẹ̀lú àṣẹ ti Èdùmàrè. A rí gbogbo akitiyan yín o, ẹ̀yin ìyá wa tẹ́ wà l'Amẹ́ríkà, ẹ̀yin mọ́mí wa tẹ́ wà ní Europe, ẹ̀yin bàbá wa ní gbogbo ibikíbi Canada. A rí gbogbo akitiyan yín pátápátápátá. Ẹ ṣé ojú òní tì yín, àdúrà yín ń gbà lórí wa. Ẹ ṣé gidigidi gan, ojú òní tì yín. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ mí, orúkọ tèmi ni Baba Confirm JP. Òdú ni wá. Ẹ̀yin màmá wa náà dẹ̀ lẹ sọ wá dòdú, ẹ̀yin bàbá wa nílé lóko, ẹ̀yin lẹ sọ wá dòdú o. Òdú ni wá o, a kì í ṣe àìmọ̀fó lóko. Ẹ ṣé gidigidi gan, gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tọ́lọ́run gbé jáde ní tòótọ́, tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ní tòótọ́. Àkí ẹ̀yin náà tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó ń ṣe, tí kì í ṣe pé sọ̀rọ̀sọ̀rọ̀ tó jẹ́ bìrìtìyà. Ẹ máa wo láyé ìjọ sátidé nígbà tí Olúwa rán mi sí, tí mo ṣe fídíò ní sátidé tó kọjá. Mo wà lórí bẹ́ẹ̀dì náà ni mo tiẹ̀ ti fẹ́ sùn ní nǹkan bíi 2 o'clock, mo ti fẹ́ sùn. Fídíò tí mo rìlíìsì níjọ́ sátidé, that was on Sunday. Sátidé mọ́júmọ́ Sunday mo ṣe. Olúwa sọ fún mi wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ àjìjàǹgbara, ó ní wọ́n ti gba bọ̀dé o. Wọ́n dẹ̀ ń líìkì àwọn information jáde, ṣùgbọ́n ó ní nítorí pé òun jẹ́ Olúwa, òun sì náwó sí ọ̀rọ̀ Yorùbá nation yìí. Ó ní ọmọ lẹ máa fi ṣe o. ó ní ẹ máa lùsì ọmọ yín, gbogbo ẹ̀yin àjìjàǹgbara tẹ́ lọ gbé ìwà ọ̀dàlẹ̀, tẹ́ lọ gbé wọ̀, tẹ́ leak information wa. Olúwa sọ wípé kì í sọ fún yín. Ó ti jẹ́ lẹ́ẹ̀kejì mo tún máa sọ. Níjọ́ sátidé tó jí ní pẹ̀kẹ̀pẹ̀kẹ̀, ọmọ ó yá dìde, mo fẹ́ rán iṣẹ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ mo wọnú mọ́tò, mo lọ ṣe fídíò yẹn. Àárọ̀ ọjọ́ Sunday kí n tó ṣe sáfìsì, mo release ẹ̀ sórí YouTube. Ṣe rí pé ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ lénìí, èní yìí ni Monday o. Ohun tí mo ṣe sọ yìí àná la ṣe sọ o. Èní yìí dẹ̀ ni Monday. Ṣe rí ohun tó ṣẹlẹ̀. So therefore, mi àwa ò ní kẹ́ ẹ má reveal or release information tá à ń sọ. Ọ̀tọ̀ ní tá à ń sọ lórí internet, ọ̀tọ̀ ní tá à ń sọ underground. Àwa ò ní kẹ́ ẹ má release ohun tá à ń sọ underground. Listen to me. Ṣùgbọ́n Olúwa ní kí n sọ fún yín, ẹ máa fi ọmọ yín di, ẹ sì máa fi gbogbo ilé yín di pátá. Ẹ lọ kọ sílẹ̀ ohun tẹ́ ṣe yẹn, tó pé ohun tó Olúwa sọ nìyẹn. Ẹ wo tó ṣẹlẹ̀ lónìí. Mo ti ń tẹnu mọ́, ẹ ò fẹ́ gbọ́ ohun tó Olúwa ń sọ. Olúwa ló rán èmi jáde, mi ò jáde pé kéèyàn lè fún mi lówó. Fine, àwọn èèyàn ń pè wá o, wọ́n ní ẹ ra kírẹ́dìtì. Èmi òtítọ́ ẹnu tèmi lèmi máa sọ. Ṣàpá wo ò jáde pé ẹ fún mi lówó, a ò jáde pé ó torí owó. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn onínúure ń pè wá o. Ẹ má jẹ́ ká tọ̀ yín o. Àwọn onínúure ń pè wá o. Onínúure ó ń pè wá, ó dé lẹ́ẹ̀kẹta. Ẹ gbowó kírẹ́dìtì. A mọ̀ wípé gbogbo tẹ́ ń ṣe yìí náà kírẹ́dìtì lẹ fi ń ṣe o, dátà lẹ fi ń ṣe o. Wọ́n dẹ̀ sẹ́ ìmí gan mi ò tiẹ̀ mọ̀, má kọ̀ déédéé rí dátà lórí fóònù mi. Tẹ́tí a ò bá sọ síta, àwọn tí wọ́n ń ṣe nǹkan yìí wọ́n máa lérò wípé àfibi ṣólóore ni wá. Ó dẹ̀ da kí ara máa yànnànú ẹ̀ fún gbogbo wọn pé ohun tẹ́ ń ṣe à ń rí. Ẹlòmíì kan máa mú nọ́mbà mi bẹ̀ ni, á dẹ̀ sẹ́ndì kírẹ́dìtì wọn pé ibo ni kírẹ́dìtì yìí ti wá, mi ò mọ̀. Ṣùgbọ́n mo mọ̀ pé ìkan nínú èyí tí ń gbọ́ ọ̀rọ̀ wa, ọ̀rọ̀ tọ́lọ́run sọ fún wa tá à ń sọ jáde,
òtítọ́ ọ̀rọ̀ tí ń tẹnu wá jáde mo mọ̀ pé yìí lẹ̀ ń ṣe, àlùbáríkà ọlọ́run wá sì máa bá yín títí láéláé. Ó pè wá èmi ni o pé kó jẹ́ pé owó yẹn ni mo máa gbà, ó pè èmi tó jẹ́ pé owó yẹn lèmi máa gbà yìí pé kéèyàn kan kó wá ní òun ra ẹnu tèmi pa kí n má sọ̀rọ̀ mọ́ kí n gba iye owó báyìí. Ó pè mí, mo ti sọ, ó pè mí kí n fi 10,000 sílẹ̀ láyé yìí kí n kú ju pé kí n lọ fi 100 billion sílẹ̀ láyé yìí kí n kú lọ. Yorùbá nation ló jẹ́ kó jẹ gbogbo wa lógún. Yorùbá nation ló jẹ́ kó jẹ wá lógún báyìí. Ìlú yìí ò lè dáṣẹ́, ṣeré lẹ pé ni. Ẹ jẹ́ ká dohùn Olúwa gbọ́. Olúwa fúnra ò ní sọ̀kalẹ̀. Ṣé wọ́n rí Ọlọ́run lójúkorojú rí ni? Àárọ̀ àwọn ènìyàn tiẹ̀ tó jẹ́ kó rán sí ẹ̀yìn ènìyàn rẹ̀. Ó ń tẹnu mọ́. Èèyàn kan sọ pé mo ti lè repeat nǹkan jù, kí ni mo repeat? Ṣé èyí tí mo sọ lánàá ìwọ gbọ́ ni? And I have to repeat it again, and I will repeat it now again. Olúwa sọ kó tẹnu mọ́ kí n tó jáde. Olúwa ti sọ pé Yorùbá nation yìí òun náwó sí, òun dẹ̀ ti fún wa ní go ahead, that is, we should go and fight this battle. Olúwa wí pé Nàìjíríà máa pín. Olúwa sọ wípé Yorùbá máa jáde lára Nàìjíríà. Olúwa sọ wípé àwọn ẹranko tí wọ́n pera wọn ní politicians tí wọ́n ń rúlùlù Nàìjíríà yìí, wọ́n ní wọn ò ní jẹ́ kẹ́ ẹ lọ lọ́wọ́, that is in peace. Dodo referendum tẹ̀ ń ṣe kiri, dodo ìgbà tẹ̀ ń ṣe kiri, má jẹ́ kí omi tẹ̀yìn wọn gbìn. Àwọn tẹ́ rí ọ̀rọ̀ wọn kọjá referendum lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí o. Gbogbo ẹ̀yin bàbá wa nílé lóko, àwọn tẹ́ rí yìí tí wọ́n tẹ́ rí yìí, ọ̀rọ̀ wọn kọjá referendum. Ohun tó Olúwa sọ tó wá gbẹ̀yìn ẹ̀ ni wípé sẹ́, ó ní kẹ́ ẹ lọ múra ogun sẹ́, ẹ máa jagun. Bẹ́ẹ̀ bá ti jagun, ohun tẹ́ ẹ sọ ni pé fine, ẹ fẹ́ continue nínú oko ẹrú. Ẹ̀yin ọmọ Yorùbá, ogun lẹ máa jà, ogun ni gbogbo wa máa jà. Ọlọ́run ti back wa up. Ẹ̀yin ò rí ni ìgbà tọ́lọ́run back Dávídì up. Kò sí Dávídì lọ sí ogun ó tún padà wálé láyé àti àlàáfíà. Olúwa ti back Yorùbá nation up. Àwa ni ká lọ di ẹrù ogun. Nígbà tí Olúwa back Mósè up, ó lọ padà náà láyọ̀ àtàlàáfíà. Tolúwa bá ti lè back nǹkan up gẹ́gẹ́ bí bó ti ń bá wa sọ yìí, bí òun lòun back ẹ̀ up, ẹ lọ gbàgbé ẹ̀, ó máa yọrí sí rere ni, nǹkan kan ò ní ṣe wá nítorí pé òun ló back ẹ̀ up. Sátidé ni stroke Sunday lolúwa sì sọ̀rọ̀ yẹn pé ẹ̀yin ń gbàbọ̀dè gbogbo ohun tá à ń sọ lábẹ́ ilé, ẹ̀yin ló ń reveal tó pé ẹ ti gbowó. Sọ pé mo tún sọ nígbà kan, Olúwa sọ fún mi wípé gbogbo àwọn tí wọ́n wá ń sọ pé àwọn ti gbà yẹn, àwọn ti gbà. Olúwa sọ fún mi wípé wọ́n kọ̀ wọnú ilé ni. Nígbà tí wọ́n wá wọ inú ilé yẹn, wọ́n wá máa fún wa ní ìfọ̀kànbalẹ̀ pé ẹ ní sùúrù, àwọn náà ti súnmọ́ wa náà, ẹ ní sùúrù, ṣùgbọ́n gbogbo information yẹn ni wọ́n ń leak síta. Ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ gbà ń sìn tó wà láàrin yín, ẹ ṣọ́ra pẹ̀lú ẹ̀. Bàbá Sunday Igboho, Koiki, ẹ ṣọ́ra pẹ̀lú wọn. Àwọn tó ṣẹ̀ṣẹ̀ gbà tó rí pé ok àwọn ti gbà, àwọn fẹ́ tẹ̀lé Yorùbá nation, ẹ lọ ṣọ́ra. Ìdá méjì ni wọ́n ní, wọ́n ń ṣiṣẹ́ síbẹ̀ yẹn, wọ́n ń ṣiṣẹ́ síbí báyìí ni. Mo ti sọ nínú fídíò mi kan. Àti bàbá Koiki, àti Sunday Igboho, àti bàbá wa Banji Akíntóyè, ẹ ṣọ́ra lórí area yẹn. Ìgbà mélòó lógún fi ń kóyàn lọ? Bógun bá máa kóyàn kò máa pẹ́. Òun lẹ́yìn tó ṣẹlẹ̀ láàárọ̀ yẹn tí wọ́n lọ sílé bàbá Sunday Igboho, tí wọ́n lọ àtàgò 2 òru, aago 3 láti mo ti wà lẹ́nu transmission yẹn tí mò ń wo gbogbo nǹkan tó ń happen pé kí ló fẹ́ ṣẹlẹ̀. Ìwọ̀n ṣe wà yí gan, a máa mẹ́nu lọ́nà Ìbàdàn báyìí. A ní láti lọ ṣe pààtì tiwa.
kò sóhun tí wọ́n fẹ́ fi wá ṣe. Láìpẹ́ láì jìnnà báyìí lẹ́yìn fídíò yìí àmẹ́nu ọ̀nà Ìbàdàn yá ṣókà yá ohun tó fẹ́ ṣe ni ká dọ́ rábà ìlànà sábẹ́ ó ti falihum ó ní èmi ni Ọlọ́run bírísà alohamoru mo rán ẹ níṣẹ́ nìyá asábì tufulihina ṣé o máa wá bẹ̀rù ẹni tó fẹ́ lọ jíṣẹ́ ju o máa wá bẹ̀rù ẹni tó fẹ́ jíṣẹ́ fún ju ẹni tó rán ẹ níṣẹ́ lọ ni ó ní yàrá ni mo bí ilé asábì kúlì ní ẹ̀ta hàlìkàpá ó ní kí n tó rán ọ níṣẹ́ dodo tó fẹ́ fi jíṣẹ́ ni mo ti fún ọ. A máa lọ kọlù wọn náà ṣẹlẹ̀ mo sọ fún yín nígbà kan aṣọ wáìtì tẹ́rí lọ́rùn alẹ́ pé tí ogun bá dé tòótọ́ padà rí pé wòlíì máa yíra padà wòlíì máa ṣe kí ni ó máa yíra padà ogun dẹ̀ gbọ́dọ̀ dé ẹ dìklẹ̀ ogun mo ti sọ fún yín ẹ dìklẹ̀ ogun kọ́mi tó tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu tó bá pé irú nǹkan tí wọ́n lọ ṣe lé ni wọ́n lọ wà successful lórí ẹ̀ níṣẹ́ pé ọba ti lè mú olórí kí ló tún kù ìdí tí wọ́n ṣe ń wá olórí ni wípé tí wọ́n bá ti lè mú olórí dodo àwọn ọmọ ẹ̀yìn ọmọ spirit wọn máa lọ́lẹ̀ ni a ò dẹ̀ gbọ́dọ̀ gbà kí wọ́n mú olórí kò ṣeé ṣe wọn ò gbọ́dọ̀ mú olórí ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko wọn ò gbọ́dọ̀ mú olórí o ẹ ṣígun bó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ògbọ́ ìyẹn wọn ni kò ṣe ogun ló fi ń ṣe ogun lẹ máa fi ṣe àwọn tẹ́rì ti rẹ́dì yín bàjẹ́ ìdí tí wọ́n ṣe ń wá Sunday Igboho ni wípé òun ló máa stop wọn ní 2023 elections mo dẹ̀ ti sọ Olúwa sọ gbogbo tẹ̀mí sọ Olúwa ló sọ ó máa tí ọdún yìí bá ti lè kọjá 2021 yìí bá ti lè kọjá 2022 máa le gan ó máa bad wàláì òkú máa sùn they are ready to go inside anywhere they are ready to go inside anywhere to clear anybody ṣùgbọ́n ó jẹ́ ká ti dira ogun káwọn ará bíi tó dé ẹ dira ogun ẹ̀yin ọmọ Yorùbá ẹ yé ṣe bí ojú mo ti sọ tipẹ́ ogun ló máa gbẹ̀yìn ẹ̀ wọ́n ń wá Sunday Igboho ni pé wọ́n mọ̀ wípé a máa blọ́ọ̀kì ọ̀rọ̀ 2023 elections a máa blọ́ọ̀kì ẹ̀ wọ́n ń wá ni bọ́dẹ̀ ṣe wá ń wá Sunday Igboho yìí ẹ jẹ́ ká tètè fast àwọn tó jẹ́ ká pa Tinubu ní láti lọ mo ti sọ fún yín tí Tinubu bá lọ tó bá kú sí ohun tó wà nílẹ̀ yìí lára tó lè rọ dodo àwọn Tinubu tẹ́rí ẹ̀ ọ̀ǹtì ìgbà tó bá kú sínú ohun tó wà nílẹ̀ yìí lára máa rọ gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà gbogbo àwọn ọba ókè ṣé tí dàtí wọ́n bá ẹni àwọn ọba kan sọ̀rọ̀ nsàlẹ̀ àwọn ọba kan ti sọ̀rọ̀ sókè nsàlẹ̀ irọ́ lọ́pàá ọba kankan ò sọ̀rọ̀ sókè àwọn tó bá sọ̀rọ̀ sókè a mọ̀ wọn dáadáa èèyàn sọ̀rọ̀ sókè wọn ò sọ sí wọn ò wá síta wọ́n ń sọ̀rọ̀ sókè nsàlẹ̀ kí sọ pé tó bá ṣẹlẹ̀ tán wà láì wọn ò ní dá sí i gbogbo àwọn ọba yìí ni ẹ jẹ́ ká pa wọn dànù ẹ ṣígun kẹwo kẹ jẹ́ ká wo ohun tó fẹ́ ṣẹlẹ̀ ẹ jẹ́ ká wo ohun tó fẹ́ ṣẹlẹ̀ ẹ ṣígun fún wa ẹ ṣígun tó bá dẹ̀ ṣígun sọ pé ogun kì í ṣe tèèyàn kan ọ̀pọ̀lọpọ̀ ní ilẹ̀yàn ó yá ogun yá tó bá lógun yá nílé Tinubu a máa lọ síbẹ̀ náà á jẹbẹ̀rún náà ẹ̀wí ogun yẹn kì í ṣe tèèyàn kan tí dódú èèyàn ni tó bá ní ogun yá ó yá nílé Láyé Muhammad à ń lọ nìyẹn a máa jẹbẹ̀rún a máa pa tó bá ní ogun ti yá tó ló yá l'Àbújá yàn pé kì í ṣe tèèyàn kan a pọ̀ ń bẹ̀ dódú wa dẹ̀ láti dira wòlíì máa yíra padà ẹ jẹ́ kí n sọ fún yín wòlíì ó máa ṣe kí ni ó máa yíra padà tó bá lógun ti yá ó ti yá nìyẹn à ń lọ nìyẹn. kì í ṣe èrè mẹ́ta tó wà ní ká tó wọ tábà máa wọ tó gé tá à ń bọ̀ lẹ́kọ̀ọ́ òun nìkan kọ́ ló fi ṣe agbára tẹ́ ẹ bá dé ilé Tinubu èrè kìnìún kan wà ń bẹ̀ tó jẹ́ pé òun ní agbára ẹ̀ ẹ̀jẹ̀ dẹ̀ ló mú ẹ̀jẹ̀ ni wọ́n ń dà lé lórí ẹ̀jẹ̀ ènìyàn sí ni
ṣùgbọ́n t'Olúwa má wá rí làwa ń sọ yìí. A ò délé ẹ̀rí náà, mi ò gbẹ́wájú ilé ẹ̀rí, mi ò mọ́lé ẹ̀, ṣùgbọ́n níbi tá a jókòó sí Olúwa sì ń fi àṣírí ìkọ̀kọ̀ ó fi wọn ìránṣẹ́ rẹ̀. Ogun ló máa gbẹ̀yìn ọ̀rọ̀ Nàìjíríà, má jẹ́ kí n tàn ẹ́. Nàìjíríà torí ogun ló máa gbẹ̀yìn ẹ̀. We have to, Tinubu must go for it. All this useless king in Yoruba land must go for it. Gbogbo àwọn pastor jati they must go for it. Ogun ni kì í ṣe ọ̀rọ̀ ẹnu, ẹ lọ gbé ọ̀rọ̀ ẹnu kúrò. Ẹ yé kankan máa sọ̀rọ̀ lórí social media kan ní nǹkan tó wà lẹ́yìn. Tó bá gbé wọ́n succeed láàárọ̀ yìí ni, I am telling you, ọmọ abomi tútù sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́kàn o. Tí ìjọba Nàìjíríà tó bá gbé wọ́n succeed lórí movement tí wọ́n make láàárọ̀ yìí lọ́dọ̀ bàbá Sunday Igboho, wọ́n máa da omi tútù sí ọkàn àwọn ènìyàn. Ẹ jọ̀ọ́ ẹ ṣígun bàbá Banji Akíntóyè, ẹ ṣígun. Kíní tí mò ń rí yìí ó ti ń tutù jù. Ẹ ṣígun fún wa, ẹ jẹ́ ká lọ ja ogun. Ṣé ẹ gbọ́ mi? Bàbá Ìdòwò, mo mọ̀ pé o ti dúró, gbogbo gbàlà ń sọ̀rọ̀. Mo mọ̀ pé ẹ ti dúró, ẹ dúró gbangban. Kóìkì dúró gbangban. Ẹ ṣígun. Èyí tí ọ̀pá àṣẹ Yorùbá nation wà lọ́wọ́ ẹ ṣígun, ẹ jẹ́ ká jagun. Ẹ jẹ́ ká wọ ọ̀dọ̀ wọn lọ. Ẹ jẹ́ ká wọ̀ wọ́n lọ, ká gbé wọn jáde life. Kí làwọn àmì fẹ́ ṣe? Àmì wo? Kí ni àmì fẹ́ ṣe? Ẹ dá mi lóhùn, kí ni ọlọ́pàá fẹ́ ṣe? Kí ni wọ́n fẹ́ ṣe? Ẹ dá mi lóhùn, kí ni wọ́n fẹ́ ṣe? Níbi tí ogun wà, níbi tí agbára wà, níbi tí Ọlọ́run ti ti ogun lẹ́yìn, níbi tí Ọlọ́run ti ti agbára lẹ́yìn, kí ló fẹ́ ṣe? Wàhálà máa ṣẹlẹ̀. Mo dẹ̀ ń tẹnu mọ́ ẹyẹ èèyàn yìí, kí omi tó tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ẹ ṣí ogun. Ó ṣeé ṣe kó mi tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. Ohun tó Olúwa sọ fún wa làwa ń sọ fún yín. Ó ṣeé ṣe. It is 100%. Ẹ lọ gbàgbé tí n bá tún yẹ pé ó ní nǹkan mi tí mo máa tún pé 101%. Ó ṣeé ṣe. Ṣùgbọ́n ká jẹ́ káwọn èèyàn yìí mọ̀ pé a ti dúró. Ẹ jẹ́ kí wọ́n jẹ́ kí ẹ mọ̀ pé ti dúró, ẹ̀rù ò lè bà wọ́n. A ní kẹ́ ṣí wa sílẹ̀ ká máa lọ. A ní kẹ́ ṣí wa sílẹ̀ ká máa bá tiwa lọ. Ìsọ̀rí mẹ́ta la ní láti kọlù. Tinubu ní láti lọ. Àwọn ọba wèrè yìí ní láti lọ. Gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run olórí burúkú yìí ní láti lọ. They must go for it. Those three people, they are the one holding this country down. They hold it down. They hold the Yoruba nation down. They pin it down. You know what I am saying. Àti sọ ti pẹ́, èyí ni kẹ́ ẹ gbọ́ kí omi má lọ tẹ̀yìn wọ̀n bí lẹ́nu. Àti sọ ti pẹ́, Olúwa ti rán wa jáde ti pẹ́. Òun ló tún sọ lọ́sàn yìí. Olúwa ti rán wa jáde ti pẹ́. Èyí ni kẹ́ ẹ mójútó kí omi má lọ ṣe kiri kó má lọ tẹ̀yìn wọ̀n bí yín lẹ́nu. Àwa ti rẹ́dì. Ẹrù ogun wà nílẹ̀. Ó wà nílẹ̀. Wàláì, ẹrù ogun wà nílẹ̀. Olúwa dẹ̀ support ẹ̀. Nítorí pé Olúwa support ẹ̀ gangan làwa ṣe tẹ̀lé. Ṣé ayé yìí náà kọ́ ni? Nígbà tí èèyàn kan, mo sọ fún yín nínú fídíò mi tó kọjá, èèyàn kan ní kí lọ máa gbàdúrà, ẹ̀yin máa sọ lóde tẹ́ ń sọ yìí, ẹ lọ máa go and pray. Ṣebí prayer náà l'Adébóyè pray. Lójú ẹ̀mí Adébóyè, kóòkì tí wọ́n ń tà lọ́ndẹ̀ náà tẹ́lẹ̀, ṣe 50 náà ló ń ta kóòkì tẹ́lẹ̀. Nígbà tó yá wọ́n sọ di ọdẹ náà, àdúrà náà l'Adébóyè ń gbà tó fi di 100 naira. Àdúrà l'Oyèdépò ń gbà tí kóòkì fi di 100 naira mọ́ lọ́wọ́ o. Àdúrà náà ni Kúmúyì ń gbà o. Kúmúyì ń gbà àdúrà òdodo o. Òun ni kóòkì fi di 100 naira mọ́ lọ́wọ́ o. Lọ́wọ́ tí wọ́n tún sọ yìí, kóòkì ti di 120. Láàárín oṣù kan, wọ́n tún ti sọ di 150 naira per bottle. Àdúrà náà ló ń gbà. Àdúrà olórí burúkú náà ló ń gbà. Pure water, common pure water. I am telling you, it is 20 naira lóṣòdì. Àdúrà náà ni àdúrà l'Adébóyè ń gbàdé bẹ́ẹ̀ o. Tí pure water ti di 20 naira o. Ó ti kọjá ọ̀rọ̀ àdúrà.
Ọlọ́run ò gbọ́ àdúrà àwọn mọ́. Ṣé yín lérò pé àdúrà lọ́lọ́run ń jẹ ni àbí ọpẹ́? I am here to open your eyes. Ṣé ẹ̀yin lérò wípé God so much concerned about prayer? God does not concern much about prayer. Ọpẹ́ ni Ọlọ́run, to thank God. Kẹ́ ẹ kọrin, kẹ́ ẹ yìn, kẹ́ ẹ fi orin, kẹ́ ẹ fi ṣéèkì ibi tó bá wà. You think it is prayer? Prayer yẹn dẹ̀ lẹ́yìn ṣe lójoojúmọ́. Prayer ẹlẹ́ṣẹ̀, ẹ̀yin tẹ́ pẹ́ lẹ́ṣẹ̀ yẹn olórí burúkú. Owó tó tọ́ sí mi àti gbogbo àgbáyé ló ti wà nínú àkáǹtì ṣọ́ọ̀ṣì. Àdúrà yóò lè gbà dáhùn. Owó tó tọ́ sí èmi àti gbogbo àwọn tó wà lágbàáyé yìí inú àkáǹtì ṣọ́ọ̀ṣì ló wà. So therefore, there is no amount of prayer you people can pray that God want to answer. Forget about it. Ogun ni kí wọ́n ṣí. Ẹ jẹ́ ká ṣígun. Ẹ jẹ́ ká mọ bí tá ń lọ. Gbogbo èyí tí ẹ di ọ̀pá àṣẹ mú, ọ̀pá àṣẹ Yorùbá nation, ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí omi kó ti ẹ̀yìn wọ̀n gbin lẹ́nu. Tí àgbàlagbà bá ń tẹnu mọ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí, òwe tó tóbi ni, kó mi má ti ẹ̀yìn wọ̀n gbin yín lẹ́nu. Ẹ tètè jẹ́ ká mójútó. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta they must go for it. Tètè wọ́n bá ti lè mú olórí, òtútù máa mú àwọn ọmọ tó wà lẹ́yìn. That is the principle. If you want to hear me out, if you want to listen to me, that is the fact. Olórí tó wà wájú tá ń rí, ṣé ń gẹ́tì kan tí mo sọ fún yín, tá ń rí, tí gbogbo wa ń rí, òun lẹ ṣe pé ọkàn wa le gidigidi gan. Now, olórí tó wà wájú yẹn, ìdí tí ọkàn ẹ̀ ṣe le gidigidi gan nítorí pé òun náà rí àwọn ọmọ ẹ̀yìn. Òun lè ṣe rí pé ọkàn olórí le gidigidi gan. It is a fact. Kò sóhun tá a fẹ́ fi change ohun tí mò ń sọ yìí. Ṣùgbọ́n tó bá mú olórí, ọkàn àwọn ọmọ ẹ̀yìn máa tutù. Torí ni wọ́n ṣe ń tájẹ̀tì olórí. Wọ́n dẹ̀ ń tájẹ̀tì olórí nítorí pé wọ́n mọ̀ wípé 2023 ìvóòtì yẹn tí wọ́n fẹ́ vote or whatsoever, I am telling wọn wípé kò ní wá successful. Dodo tí ẹ rí yẹn lẹ́yìn tó bá lò wọ́n tán, wọ́n sì máa lo àwọn ọmọ ọ̀tá. Wọ́n á ní kó lọ, wọ́n sì máa lo àwọn assassin. Ohun tọ́lọ́run sọ fún mi ni mò ń sọ yìí. Wọ́n ti máa lo àwọn assassin, àwọn tí wọ́n ń pa èèyàn. Wọ́n sì tún máa lò as a weapon. Tẹ̀kọ́líkálukú máa dí ògùn rí ni. Kí oníkálukú yín, gbogbo yín pátá ẹ̀yin Yorùbá nation, ẹ̀yin ọmọ Yorùbá nation, mostly all the agitator of Yorùbá nation, kólúkálukú yín ṣe kí ni? Ẹ máa dí ògùn rí. By next year, beginning of next year, gẹ́gẹ́ bó t'Olúwa sọ. Tí kìtà àwọn òpìtà àbá ti reduce kìtà ṣe yìí, tí tension yẹn bá tún fi lè máa àìsí, àwọn rí wa wípé à ń dí àwọn lọ́wọ́. Wọ́n rí wa wípé à ń dí wọn lọ́wọ́ gidi gan. Tí tension yẹn bá low ní 2022, wọ́n á máa rí pé assassin lọ́kàn máa rán, a máa tẹ̀lé mọ́tò yín lọ, wọ́n máa tẹ̀lé ẹ̀ lọ, ìtọ́ bá máa rí pé end sí wa, wọ́n máa release gan. Ìwọ tó bá wà lára ẹ̀ ló máa rí pé ó jagun Àjàyí. Lọ mójútó ọ̀rọ̀ ara ẹ̀. Mo ń sọ tèmi fún ẹ. Lọ mójútó ọ̀rọ̀ ara ẹ̀. Lọ mójútó ọ̀rọ̀ ara ẹ̀. We are not ready to lose anybody. Èmi ń sọ kò ṣí ọ̀rọ̀ ẹnu orí internet tutututututututu. Yín ò lè work o. Ẹ lọ ṣí òkìgbẹ́ tó ń jẹ́ òkìgbẹ́ tó bá dẹ̀ nílò rẹ̀ kọ̀wé sí wa ká jù kàn lé ọ lọ́wọ́ kó o lọ ṣe. Mi sọ fún ọ, ẹ ṣe oògùn ìbọn tó dájú, ẹ ṣe oògùn àdá tó dájú, ẹ ṣe oògùn débi pé tí wọ́n bá láwọn fẹ́ rìlíìsì amọ̀ntà kí wọ́n fẹ́ ìbọn kí ni bọ́ǹbù wọn máa á síbẹ̀ ni. Gbogbo ẹni Yorùbá ní ẹ mójútó ọ̀rọ̀ ara yín. Ṣùgbọ́n kò sẹ́ni tó lè gbé Sunday Igboho. That is where I want to end this program.
nínú ayé yìí kò sí ẹni tó lè gbé. Bàbá Sunday Igboho bá ṣe ń pè yín nínú lábẹ́ aṣọ àjọ ń sọ̀rọ̀, à ń wọlé sọ́dọ̀ yín, à ń jáde. Koiki, à ń wọlé sọ́dọ̀ yín, à ń jáde. A dẹ̀ ń fún yín ní instruction náà gẹ́gẹ́ bí Bólúwa ti sọ ẹ̀ ń gbọ́. Nǹkan tí inú mi ṣe máa ń dùn gbogbo ìgbà nìyẹn. Wọn ò lè gbé yín, Olúwa ló sọ bẹ́ẹ̀. Wọn ò bá wà lóru, wọn ò bá wà lọ́sàn, wọn ò bá wà lálẹ́. Àwọn ọmọ ogun ti surround ibẹ̀. Àwọn ọmọ ogun, apart from ọmọ ogun tẹ́ ń fojú rí, àwọn ọmọ ogun ọ̀run gangan ti surround dodo bí tí Sunday Igboho wà àti dodo bí táwọn ọmọ Yorùbá wà níbẹ̀. Tẹ́lẹ̀ ṣe pé wọ́n ṣe lásán, wọ́n kàn release ìbọn ni, ìbọn wọn fake ni. Omi ló ń jáde nínú ìbọn wọn. Ẹ mọ̀ kí ẹ bá start mọ́tò, ẹ tá bá start ẹ̀tọ́ ká wá rèsì ẹ̀ bí bóbi ṣe máa ń jáde nínú silencer yẹn. Omi, àwọn ẹni yẹ̀yẹ́, ìjọba Nàìjíríà ẹni yẹ̀yẹ́ ni. All we need from you, it is Yoruba nation, that is all. Trying to sọ kékeré yẹn kan waste time ara yín ni. Àwa gan ti ready láti kú, ẹ̀yin ready láti pààyàn. Àwa gan dẹ̀kẹ̀rẹ̀, àwa gan ready láti kú, kò sí wàhálà. Ṣé ṣíà ẹ jẹ́ kó dọ́dọ̀ wọn. Àwọn tá máa kọ́kọ́ pa ní Tinubu. Lẹ́yìn tá bá pa Tinubu tán, á pa gbogbo àwọn ọba yẹn. Lẹ́yìn tá bá pa àwọn ọba yẹn, gbogbo àwọn wòlíì wèrè débi Adébóyè, gbogbo yín ló máa pa. Òun ni ó máa pa yín dànù ni. Ikú ló tọ́ sí yín. Ó sọ̀kẹ́ kú ju pé kẹ́lẹ́ jẹ́ ìránṣẹ́ Ọlọ́run lọ. Kí ló ń pè ní ìránṣẹ́ Ọlọ́run? Nígbà tí gbogbo àwọn èèyàn tó wà lábẹ́ yín ń jẹ̀yà báyìí. Kí ni ìránṣẹ́ Ọlọ́run? Ẹ̀yin ọmọ àlè wòlíì, ẹ̀yin olórí burúkú, ẹ ò ní jèrè ayé. Ẹ lérò pé jèrè ayé tó pẹ́ ní plane, nítorí pé ẹ ní mọ́tò tó yẹ ní estate, nítorí pé àwọn ọmọ yín wà òkè. Ẹ lérò pé jèrè ayé. Ẹ ò ní jèrè ayé yẹ ò tún ní jèrè ọ̀run. Bìnrin ẹ̀ ń dá sáàlì ìdá wàlẹ̀ ìmọ̀ mẹ́tọ́ọ̀bì lọ́la sáàrùn. Alfa ida satu hubi illa mani fosata haliru. Wara ile na matadi dali ina soliru wa ambalu